Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ o? Wọ́n ní àǹtí wáyé, wọ́n ní wọ́n gba ọ̀dọ̀ ọba Sikiru Adetona Awujale of Ijebuland. Wọ́n ní wọ́n gba ibẹ̀ lọ láti lọ rí bàbá wa lórí ara wọn tí ò yá àti ọmọ wọn. Èèyàn lé wọ́n ní àǹtí wa kẹjọ́ wọ́n rò wípé ara àwọn ò yá, wípé ara ọmọ àwọn ò dẹ̀ yá, wípé àwọn dẹ̀ ti bẹ̀bẹ̀ wípé kí wọ́n bá wọn gbé ritual àti kí wọ́n bá wọn gbàdúrà sí i, wípé ṣùgbọ́n pàbó ni gbogbo ẹ̀ ń já sí. Wọ́n ní bàbá wa ní àwọn máa wo nǹkan tí àwọn máa ṣe sí ọ̀rọ̀ yìí, wípé gbogbo ẹ̀ á ṣe. Wọ́n lọ gbé sí ìdí odò ni wọ́n ti ń wúkọ́ tí wọ́n dẹ̀ ń po ẹ̀jẹ̀, tí wọ́n fi ní kí Queen Naomi wá bá wọn ṣe àdúrà sí ritual tán fẹ́ ṣe. Wọ́n ní Queen Naomi láwọn ò kí ń fọwọ́ kan ritual. So ìdí èyí ni wọ́n fi lọ bá ọba Sikiru Adetona wípé kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ yìí. Wọ́n ní bàbá wa kábíyèsí Mowólẹ̀fùrí Adé, wọ́n ní wọ́n dá sí ọ̀rọ̀ yìí, wọ́n bá kábíyèsí sọ̀rọ̀ pé kí kábíyèsí kí wọ́n jẹ́ kí wọ́n ṣe ritual yìí fún wọn nígbà tó jẹ́ pé ìyá onífá ṣì wà níbẹ̀. Wọ́n tẹ̀ bá àǹtí wa sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wípé Queen Naomi tó fẹ́ máa dojúkọ nínú pálásì bàbá wẹ̀rin ńlá kò ń ṣe ẹgbẹ́ ní àìmọye ọ̀nà. Ó ti ń fẹ́ kábíyèsí kó tó di pé ó wọ inú ààfin. Ó ti bímọ fún kábíyèsí kó tó di pé ó bímọ tiẹ̀. Orí òun ni ọmọ ẹ̀, kì í ṣe èrò rárá. Ẹni tí ó bá jẹ́ àrẹ̀mọ ọba orí ló jẹ́. Ìwọ náà tọwọ́ ọmọ ẹ̀ bàṣọ kó o padà sí ìlú òyìnbó tó ti wá. Go back to London with your son kó lọ ní rest of mind. Jókòó síbi tí ọkọ ẹ bá fi ẹ́ sí. Má tójú bọ̀ nǹkan tí ò yẹ kó o tójú bọ̀. Tó bá lòun ń jà, ó fẹ́ gba ẹ̀tọ́ lọ́wọ́ kábíyèsí. Ọmọ ọdún mélòó ló ń jalè lórí? Wọ́n ní bàbá wa Adetona bí a ṣe gbọ́ allegedly, wọ́n ní wọ́n bá àǹtí wa yé sọ̀rọ̀ wípé gbogbo nǹkan tó ń fà yìí ó ju agbára ẹ lọ, ó ju ọjọ́ orí ẹ lọ. Má fa nǹkan tó jẹ́ pé ó fi máa dá wàhálà sí rẹ̀ lára. Wọ́n ló lóun ò jà mọ́ o, òun ti bẹ Queen Naomi tipẹ́, òun ti sọ pé òun ò bá wọn fa wàhálà mọ́, òun ò dẹ̀ ní jẹ́ kéèyàn kankan use òun láti máa jà pẹ̀lú Queen Naomi. Nǹkan tó ń fẹ́ nísìn àlàáfíà ni, òun fẹ́ àlàáfíà, òun fẹ́ àlàáfíà, òun fẹ́ kọ́mọ náà lálàáfíà. Wọ́n ló rojọ́ kalẹ̀. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bàbá wa ní àwọn máa dá sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n kété tí wọ́n bá ti ṣe ritual tán fẹ́ ṣe tán, padà sí ibi tó ti wá, lọ jókòó sí London ẹ kó lọ máa ṣe business ẹ̀. Má fa wàhálà. Ẹni tí ò bá ti wá ìdùnnú Queen Naomi kò lè rí ojú rere bàbá wẹ̀rin ńlá. Wọ́n ní bàbá wa Sikiru Adetona kábíyèsí, wọ́n ní wọ́n pe kábíyèsí ìyẹn bàbá wẹ̀rin ńlá. Wọ́n bá bàbá wẹ̀rin sọ̀rọ̀ pé kí ìyá onífá kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ritual àti cleansing ẹ̀ kí ó lè fi ní àlàáfíà, nítorí pé ó ní ọmọ òun tó wà lọ́wọ́ òun wípé ààrẹ ò yá. Wọ́n ní bàbá wa ìrìn ńlá dẹ̀ dá àwọn lóhùn. Wọ́n dẹ̀ ṣe ojúṣe tó yẹ kán ṣe. Bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n parí cleansing yìí, wọ́n dẹ̀ parí gbogbo ritual tó yẹ kí àǹtí wa kán ṣe. Wọ́n ní bàbá wa ìrìn ńlá, wọ́n náà pe gbogbo àwọn olórí lẹ́ẹ̀kan sí i. Wọ́n dẹ̀ sọ fún wọn ipa àti ibi tí àwọn fi Queen Naomi sí. Wọ́n ní kò sí ẹni tí ó lè yí ààyè Queen Naomi àbí gba ipò Queen Naomi nínú ayé àwọn. Wọ́n ní lóòótọ́ ìyàwó àwọn lè má sí nínú ààfin àwọn. Wọ́n ní ṣùgbọ́n ibi tí ọkàn àwọn wà òun ni ọ̀dọ̀ Queen Naomi. Kò dẹ̀ sí ẹni tó lè yí ìpinnu àwọn padà. Wọ́n tún rọ gbogbo àwọn olórí pé kí wọ́n jókòó sí ààyè wọn, kí wọ́n dẹ̀ fi ọwọ́ wọn síbi tí ọwọ́ ń gbé, kán tọwọ́ wọn bọ aṣọ. Ipe nítorí tí ancient sword bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ẹ̀, àwọn ò ní dá sí wọn mọ́ o.
ìtorí ẹ̀ làwọn fi ń sọ fún wọn kán má tójú bọ nǹkan tí ò yẹ kán tójú bọ, kán má sáré ibi tí ò yẹ kán sá, kán má tójú bọ nǹkan tí ò yẹ kán tójú bọ, nítorí Queen Naomi ò ń ṣe tán lè bá jà, ọmọ àwọn àrẹ̀mọ kì í ṣe tán lè bá jà, kán má lọ fi ọwọ́ ara wọn ṣera wọn. Wọ́n ní nǹkan tí bàbá wẹ̀rẹ̀ ńlá sọ nìyẹn. Ẹ̀yin náà mọ̀ pé ìgbà tí ìyá onífá ti dé inú palace ni gbogbo àṣírí ti ń tú, oríṣiríṣi àṣírí ló ń tú lọ́tún lósì lórí ọ̀rọ̀ àwọn SISSY wa gbogbo yìí, gbogbo bí wọ́n ṣe ń lọ kiri, gbogbo àwọn nǹkan tí wọ́n ń wú kiri, gbogbo àwọn nǹkan tó ń gbìn kiri. Recently la gbọ́ wípé àǹtí wa ó gba royal mansion lọ bá kábíyèsí àti Queen Naomi, ó lọ sọ fún wọn nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí òun, bí òun ṣe mú àwòrán Queen Naomi. Ìgbà tí kábíyèsí dẹ̀ gbọ́rọ̀ yìí, wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá, wọ́n ló yà wọ́n lẹ́nu pé báwo ni ó ṣe wá fi pamọ́ látijọ́ yìí. Wọ́n ló tiẹ̀ gbé àwòrán yẹn wá bá wọn ní royal mansion ni tó fi aṣọ wé. Wọ́n ní bí bàbá wẹ̀rẹ̀ ńlá ṣe gba àwòrán yìí bó ṣe gbà lọ́wọ́ ẹ̀ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin náà ẹ wo gbòòrò àwọn nǹkan báyìí. Létà náà la tún gbọ́ pé wọ́n lọ rí nǹkan mọ́ inú ààfin kábíyèsí, tí ò bá ń ṣe ọpẹ́lọpẹ́ ìyá onífá, wọn ò bá má rí gbogbo àwọn nǹkan tán rí yìí, wọn ò bá má rí wú jáde. Àfi kí Ọlọ́run Elédùmarè ọba láàánú kó ṣàánú bàbá wẹ̀rẹ̀ ńlá lọ́wọ́ gbogbo àwọn nǹkan tí àwọn àǹtí wa gbogbo yìí ń ṣe. Ẹ̀yin èèyàn lé kìí ṣe ọ̀rọ̀ kékeré o ló ń ṣẹlẹ̀ nínú pálásì bàbá wẹ̀rẹ̀ ńlá. So wọ́n ní bàbá wa kábíyèsí ọba Sikiru Adetona, wọ́n ní wọ́n bá bàbá wa erin ńlá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀kan ṣe wọ́n ní kábíyèsí dẹ̀ wọ̀n àwọn olórí gbogbo yìí pé kí wọ́n jókòó síbi tí àwọn fi wọ́n sí, kán má tójú bọ nǹkan tí ò yẹ kán máa tójú bọ kiri. Àfi kí Ọlọ́run Elédùmarè ọba aláàánú kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ Queen Naomi àti Adéníkáwò. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́, bí mo ṣe ń sọ allegedly ní gbogbo àwọn gist mi bá bàbá wẹ̀rẹ̀ ńlá gbé inú palace o, kó tá a gbọ́ la wá torchlight sí. Ẹ̀yin èèyàn lé prize giveaway wa ó ń bọ̀ lọ́nà ní April 15. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ má gbàgbé prize giveaway wa o, ẹ dẹ̀ má gbàgbé láti send account number yín, gbogbo ẹ̀yin tá a ti mú àti ń post ẹ̀ sórí gbogbo gist tá a ṣe. Ọlọ́run Elédùmarè á bá mi dúró tì yín. Gbogbo ẹ̀yin mùsùlùmí mo kí yín ẹ kú òǹgbẹ o, á jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lénìí, mo kí yín happy birthday, long life and prosperity. Èní ni 17th of March 2025. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.